sílẹ̀kùn má lọ ṣapá bíi tó kó má lọ ṣàyà bí ẹ̀yìn ṣé ti gbọ́. mo ní ká gbọ́ owó ọlọ́ṣẹ́ yàmàyàmà èwo ni wèrè jọ́kọ́ owó wá jáde kó owó bọ́ta. ẹ wá ẹgbàgbà alẹ́ àṣẹ máa sọ̀nà Lukman Raji tó jó lórí yín ti rányàn wá gbowó lọ́wọ́ mi náà ṣé máa sọ lẹ́ẹ̀mejì. ládùúgbò mi tí ì sí yò aṣáná mi náà tù ó ní Lukman Raji rányàn wá gbowó ti tèmi owó tèmi èmi pápápá òkè ayé ìyá alájà ẹ̀dẹ̀ máa bàjẹ́ ìwọ St. Janet tí mo fọwọ́ mi ra kẹsẹ̀ tẹ̀ tí máa ń jó tún gbà ẹ̀ ìyá alájà ìkọ̀ wá fẹ́ sanwó àbí tí mi bá gbówó yẹn ìyá ẹ̀ bàbá ẹ̀ pọ̀pí ìyá ẹ̀ wọ́n lọ bí. òkè ayé ìyàwó dẹ̀ máa bàjẹ́ kó lè ti bẹ̀rẹ̀ jọ ọkọ̀ dẹ̀ pé mi wá jẹ. kò lè tó yẹn náà. èmi ò bẹ́ẹ̀ ṣeré èmi ò gbé ní. ọ̀gbẹ́ni gbọ́ ìwọ ni wèrè tó máa ń jẹ́ ẹ̀kọ́ máa jẹ́rẹ̀ o ó dẹ̀ pé jẹ́ ọ̀bẹ tó ń bẹ̀ sọ̀rọ̀ ṣá èmi bọ́lá táyé ló ń sọ̀rọ̀ o wàhálà ló ń bá sọ tó ń ṣe bí wèrè ó dẹ̀ pé ìyá èyí sórí kó máa jẹ́jà o tí máa ń jẹ̀bá débí ibi ló máa sùn sí. màmá táyé iná gbowó fún táyé sanwó fún náà. ilé máa wojú náà Lukman Raji tó jó lórí yín ló rán yàn wá mú dẹ̀ tí kówó fún. ìyá alájà Lukman Raji yẹn gan á débí. ẹni sùn ṣé mo lè pè. ó fẹ́ lóhun bàbá gàkí kan ò múyàn sí yẹn ẹ pé ẹ̀kọ́ tó wá pè náà ṣòtúkí iṣẹ́ ẹ̀ka tó wà lọ́wọ́ ẹ̀ bọ́ sí yàrá yà lọ́wọ́ aṣáná. ẹni sùúrù náà ẹni sùúrù mo ṣe bọ́wọ́ náà ni a máa sọ àdé máa kúrò ní ìdí. ṣé bí tí bá ṣáà ti kówó dé màá ṣáà gba ẹrù mi. Oya bisi dígbí ele òkè ṣé tí ká gò yìí tí àwọn ẹni tí máa fún ná iṣẹ́ ẹ̀ka yìí MC Musiliu Osama lóṣòdì olú ọmọ ló wà níbẹ̀ gẹ́ngẹ́. ní máníjà kò bá mi ta àwọn pípò ikán yẹyẹ rẹ ara wọn láìṣe mi níjọ́ torí Ọlọ́run wá bá mi ta ń sìn jọjọjọ ń sìn. ìwọ olóńbìtì lẹ́yìn owó ni lẹ́yìn owó.